dìrì ṣóòrè. Someone come on the accident, please. You killed that woman! South Dakota in 1890 massacre. Don't touch me. Oh, ṣé fi òpin inú ilé nìkan ló yẹ kán yà sí mímọ́ ni? No now, ó yẹ kán ya gbogbo àdúgbò ìkán yà sí mímọ́ ni. Fẹ́rí ìtẹ̀kọ́ tó dé yẹn, ó tún kú sí dàgbà gbà. Jọ́kẹ́ fún mi, jọ́kẹ́ bí ẹ̀sẹ̀ fún mi. Jọ́kẹ́, hospital. Ajẹ́ni wà. Àbí bẹ́ẹ̀ kọ́. I want you to take this cup. It is a gift from me to you. Máa wádìí ẹ̀ dáadáa bí àlọ́ ti fi style gbé yìí. Out of this house! Mo rí Fímíwọ̀n tí ó ń nápó sí. Ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìbọn lọ́wọ́ òun náà lẹ́yìn kejì rẹ̀ tọ́jú rẹ̀. Tí o bá fọwọ́ kàn mí, máa pa ẹ́. The Holy Spirit says that you shall die. Tí ẹni ẹ bá fún ẹ ní àwọn níbí, máa tán gas fẹ́ yẹ ni. Èmi ò bá suggest wípé kí gbogbo wa move out kúrò ní environment tá à ń gbé kó tó di wàhálà o. You took away my best friend. Why not? I won't let am in be. Kò sí kankan nínú wọn tó fẹ́ràn mi. Kí ló dé, kí ni mo ṣe? Mo ní mi ò fẹ́ rí ẹ pẹ̀lú woman ẹ mọ́. Stay away from this woman. Màmá tí wọ́n pè ní àjẹ́ àdúgbò yẹn kí ló pa òye. Irú ikú ọ̀gàn ni wọ́n kú. Àjẹ́ àdúgbò fara mọ́. Hello, Wumi. Hello. Níbo ló wà? Èmi náà ti ń bọ̀. Eh? Ẹ máa rí mi in the next 5 minutes. Ẹ má bínú. 5 minutes. Ṣé kò ní jù bẹ́ẹ̀ lọ? Okay, má pẹ́. Ara owó ti wà ní everything wà ní ẹ má worry. Okay. Yeah. Ayọ̀ mi máa bàjẹ́ lónìí ni. Màá yọ ohun bu ẹ̀ lè lọ ni. Ayé ni. Ìyá òjò, ẹ̀mọ̀ nǹkan tí mo sọ fún yìí ó ti fẹ́ ṣẹlẹ̀. Kí ni sùúrù? Ṣé bàbá òjò ti wà ní junction? Gẹ́yìn náà ti fẹ́ lọ bá wọn. Ní sùúrù, ẹ̀mọ̀ pàwọ́ Sisi, ẹ̀mọ̀ ìgboro àmọ́ báyìí máa ń ṣe nǹkan wa. So nǹkan tẹ́ máa ṣe lélẹ̀, ẹ máa wọ nílé, ẹ máa lie down flat. Tó bá ti wá fẹ́ ṣílẹ̀kùn, á wọlé sí i lọ́wọ́. Ẹ wá bá òun fọwọ́ lágídí. Èmi kan máa jọ́sẹ̀ náà tó bá ti sọ pé kò ní dáa fún ẹ, màmá sọ pé kò ní yẹ. Tó bá sọ pé orí ẹ̀bùrú màmá ní orí ẹ̀gbálẹ̀, ó ti yẹ yín. Ẹ̀mọ̀ ní sùúrù, ẹ̀mọ̀ kan tẹ́ máa ṣe fún mi sí. Ẹ jẹ́ mú yín lọ ní yàrá mi, kí n ní agbára, kí fún yín ní agbára. Agbára. Obìnrin tó wọnú yàrá yín tó họrùn yìí. Lórí burúkú ìyàwó mi ni. Ìyàwó yín ni. Kò sí kankan. Ayé mi ti bàjẹ́. Kò sí kankan. Kò sí nǹkan kan bí ti báwo. Kéde máa sọ pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ dẹ̀ ni kan wà. Ṣé fẹ́ kó bá mi ni? Mọ̀mí, ṣé a ti ń dá ṣe ọ̀sán ní pariwo ní kí n tọrọ ẹ̀ òkúlẹ̀ loud. Ìyẹn ni kó ṣì wà lọ́kàn yín pé ṣe fẹ́ ṣe nǹkan kan.
ṣe nìyà. Ẹ wo fi mi lẹ́jà níbi ìdúró. Omi. Bí gbogbo yín ṣe ti mọ̀ pé mo máa travel. Yes sir. Ìrìn àjò mi dẹ̀ máa take mi ní 6 to 9 months. Mi ì fẹ́ kí iṣẹ́ dúró torí pé mi ò sí around. Ó túbọ̀ sí pé àyè tí ó kálukú manage ní ẹ gbọ́dọ̀ dìmú dáadáa kẹ́ ṣe. Tí èèyàn kan bá wá ṣe àṣemáṣe lóyún tí manager dẹ̀ rò ní discretion tiẹ̀ tó penalize ẹni yẹn èmi náà ni mo ṣe o mi ní ìyẹn lọ́wọ́ sọ́kọ̀ tí mò ń sọ fún yín tí mo gbìyànjú àti sọ ni pé kí oníkálukú so agbẹjẹmọ wọn oníkálukú fọwọ́ ẹ̀sìn mi tó gbé oníkálukú play role tiẹ̀ do we have an agreement? Yes, sir. Surely kan tẹ́lẹ̀ kan fẹ́ sọ. Thank you so much, sir. In fact, inú mi dùn sí ọ̀rọ̀ tí ẹ sọ yìí. And I speak for everybody here on behalf of me and all the staff of this organization. Mo fẹ́ kẹ́ fi ọkàn balẹ̀ sá because ní màlá pé ẹ̀ sí lára wọn. And mo fẹ́ assure yín pé a máa take up responsibility organization ibi ìgbà tó jẹ́ pé àwa là ní ni. Tẹ̀lé màlá pé ẹ̀ sí ní around. Mo dẹ̀ fẹ́ assure yín pé report wa in due time na wọ́n máa send it sir. Bello Swing said, how many times have I told you? You put him by in a meeting by him. Tell about Queen. Married to Uncle later. I don't remember no suffer. I remember no suffer for. Sir, kò ní kọ́tì ni àwọn tí wọn bá ti ní. Me and I go school. He's working with me directly. Yes, sir. Ẹ̀yin lẹ sọ pé ẹ lè afford láti miss call. Mi fẹ́ gbé kọ́ọ̀lù òyìnbó ń sìn. Ṣé o gbọ́ nǹkan tó sọ ẹ wo nǹkan tí mò ń sọ yé mi sà ṣe rí àwọn tí wọ́n bá ní ayé ti le gan sa àwọn ẹlòmíì lè ní kòrónà láti lé tó kàn máa kó wá tó kàn máa infect yín àǹtí nǹkan kó bá ṣe yín sà as the CEO of this organization ó máa affect everybody. Ṣé àmọ́ máa ní problem lára yín? No. Is that it? No. Ẹ̀sà. Ojú ló máa lò. Ojú a máa fojú bá ń sọ̀rọ̀ bá a dé máa. Even if tí mo jẹ́ supervisor gan sa, ó máa rí mi fín. Ẹni tó ń wá mi tó dẹ̀ jẹ́ pé ẹ̀kọ̀ọ̀kan ni mo máa ń débí ló ní problem pẹ̀lú gbogbo yín ṣó dẹ̀ dà ṣé nǹkan tẹ́yìn sọ ṣé ó dẹ̀. Ojú ló máa lò sà. Wọ́n ní mi ò fẹ́ gbé kọ́ọ̀lù òyìnbó yẹn ń sin are you deaf? Gbogbo nǹkan tó ń sọ ṣórí bó ń ṣe mọ́ ẹ lára mi fẹ́ gbé kọ́ọ̀lù òyìnbó ń sìn. Wọ́n ní kò máa lọ. No kó má ti lọ bó ṣe wọlé náà dà èmi ń travel majek dẹ̀ ló ń wà mí so tí n bá lọ iṣẹ́ kí ni majek fẹ́ máa ṣe. àṣà lè ní kó máa lọ lé. ẹ̀kọ́ tèmi tẹ̀rọ pé bóyá kó dúró sílé tẹ̀ máa fi dé sà. kó wà lé fún 9 months. Ẹni sọ̀rọ̀ ọlọ́run aṣọ yín lọ ọlọ́run aṣọ yín bọ̀ lágbàá. Tí ẹ bá ti dé padà you can resume. No a lè ṣe bẹ́ẹ̀ tí mo bá ti ń lọ majek máa padà sí ibi iṣẹ́ ń bí àwọn drivers tó ń wa àwọn trucks wa àwọn tó ń kó oúnjẹ tó ń kọ́ tí ẹ wo space kan bẹ́ẹ̀ kẹ́ fún majek fún ọ̀nà máa wa ìkànnà àwọn mọ́tò rẹ̀. That's fine sir. Ìyẹn náà wà okay. Sir, but there is something tí mo fẹ́ point out nínú ọ̀rọ̀ tẹ́ sọ. Ṣé mo pé naturally nígbà tẹ́ gbà mí mo ti make sure pé mo máa ṣiṣẹ́ mi diligently and effortlessly. Ṣé there is feasibility to the company ọwọ́ mi ló wà? Mo dẹ̀ ti prove fúnra mi mo dẹ̀ ti make sure pé mo máa try àti maximize profit in organization yìí máa dẹ̀ minimize cost. Ṣé rí naturally náà ibi tí ẹni ká fi sí post yẹn àwọn èèyàn wà bẹ́ẹ̀ tó ti occupy already bẹ́ẹ̀ tó bá máa wà ń bẹ̀ sà I agree because ojú ló ń rojú ṣàánú èmi náà dẹ̀ mọ ibi táwọn ọmọ mi máa dé lọ́la mo feel pé salary táwọn yẹn ń gbà mí ṣé mo pé salary ẹ̀ pọ̀ èmi ni mò ń prepare payroll fún everybody ẹ jẹ́ kó máa gba salary àwọn tó wà bẹ́ẹ̀ kó máa gbà. No. Sá kó máa gbà. nínú àwọn driver ta nínú ọgbà yìí àti ilé àti ní other places ta níṣẹ́ sí àwọn tó wà ní wọn important jù salary tó dẹ̀ ń gbà yẹn náà ló máa gbà even as a truck driver do you understand. Logistics wa ò lè cover ẹ̀ sá. ẹjọ ẹ má bínú sir there's another thing I want to talk sir èmi wò pé kẹjọ kẹ bá mi bá Mr. Majek sọ̀rọ̀ ẹ mọ̀ pé mi ni mo wà nídìí ọtí tó bá fẹ́ wá tó bá fẹ́ drive wọlé ibi tó bá ní kó park sí
ṣé ládùn bá ní kó bá mi kó ọtí sí ni kan kò sí kó má dìgbọ́n máa bá driver one sọ̀rọ̀ pé àwọn àwọn fẹ́ pàtì àbí kankan ẹjọ́ bá mi bá wọn sọ yẹn náà sọ. Sir, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé kitchen department lèmi wà then before Mr. Majeki ni ọ̀gá wa ń bí báyìí wọ́n sì tó ti wà lábẹ́ wa yìí ṣé kò ṣe kọ́ máa fún àwa kitchen department ní problem sir. No, ẹ má wọrí nǹkan tẹ́mi ṣe jẹ́ manager ẹ ló ṣe èmi nǹkan tí mo ṣe jẹ́ manager ẹ fẹ́ máa ṣiṣẹ́ mi fún mi ni I'm the manager of this place. ṣé fẹ́ kọ́gà máa rí i pé táwọn bá lọ a máa ní problem ni. Okay, it's alright. So Majeki nìkan náà ni gbogbo yín ní problem pẹ̀lú àbí. No sir, nǹkan tá à ń try àti sọ ni wí. I don't want because this is a direct question. Direct answer ni mo ń fẹ́. Ṣé Majeki nìkan ni gbogbo yín ní problem pẹ̀lú? Obviously sir. Majeki, do you have an international passport? Akole ni sir. Yes sir. Only? Only sir. Okay. About the data answer, máa pe PA mi kó fún ní passport ẹ̀ èmi àti ẹjọ́ máa ń lọ. Yes! Get out! Go on, get out! Get out! Don't use that language in my presence. Okay, ṣé ẹni kankan lọ́rọ̀ mi? Ṣẹ́rin, èmi tẹ̀ ní ọ̀rọ̀ tẹ́mi fẹ́ sọ. Gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ ó yàtọ̀ sí ilé tí mo fẹ́ sọ sá. Mo mí pé gbogbo àwọn tẹ máa help tó bá wá báwo la ṣe máa help wọn sá. A máa ṣètò yẹn. A máa ṣètò yẹn. A ní gbàgbé nǹkan tá à ń ṣe fáwọn yẹn. Gold. A máa ṣètò bá ṣe máa ṣe àwọn yẹn láàánú. Okay? Okay sir. Okay, lọ́dún fẹ́ sọ. Sir. Diligently, I have worked hard for this company, sir. And Momo sacrifice. You want to quit your job? No, sir, I am not quitting my job. But on contrary, àti sọ fún ni pé bí Mr. Majeki ṣe fẹ́ travel pẹ̀lú yẹn, logistics wa ò gbé sir. Because we have a target. Gbogbo yín kẹ́ máa report ìwọ. Àwọn á report fún ọ. Hospitality business tá ń ṣe, a ní hotels ní Bomi. Gbogbo àwọn manager ẹ̀ náà wọ́n á report fún MD, wọ́n náà report fún MD, wọ́n á report fún MD. Bọ̀dá mi, mo fẹ́ sáré get nǹkan ní bus stop bí mo bẹ́ yẹ máa need anything. Bọ̀dá Yọlá, bọ̀dá mi, mo dáràn. Bọ̀dá mi, bọ̀dá mi. Bọ̀sùn. Sir. Olúwa, kí ni ètò tí ń ṣe mí? Ọlọ́run ṣàánú mi. Bọ̀dá mi. Bọ̀sùn. Gẹ́tẹ́ ló máa ń ṣe yẹn sọ fún mi bọ̀dá mi. Iye kan lábàáwọn kò ju mẹ́ta lọ bọ̀dá mi. Yọlá, o lè understand. Kò lè yẹ. Má bọ̀dà. Ó pè mí àbí? Bẹ́ẹ̀ni, mo fẹ́ sáré get nǹkan ní bus stop bí mo bẹ́ yẹ máa need anything. Anything tágbára bá kábà mi rà kò bá jẹ́ apple tó bá jẹ́ apple gan máa dà. No problem. Mi ò ní pẹ́. Olúwa, ó dẹ̀ jọ kó wo mi ṣe láàánú. Olúwa, ó dẹ̀ ṣàánú mi. Olúwa, láì jẹ́ pé mo ń sùn, mo máa ríra mi nínú ẹ, màá wà nínú òṣì, máa ríra mi nínú ọlá. Olúwa, kó má yẹ pé gbogbo ọ̀la mi ni mo ti fẹ́ lò tán lójú ìran. Olúwa, ṣàánú mi. Olúwa, jẹ́ káàánú mi ṣe. Olúwa, ṣàánú mi. Olúwa, jọ̀ọ́ ṣàánú mi. Màá wà nù ilé ńláńlá, màá wà nù mọ́tò ńláńlá nínú ìran. Màá dẹ̀ máa gbáyé òṣì. Olúwa, ṣàánú mi. Olúwa, ṣàánú mi. Òṣì yóò kò wù mí. Olúwa, òṣì yóò wù mí. Olúwa, ṣàánú mi. Olúwa, ṣàánú mi. Olúwa, jọ̀ọ́ mo ń bẹ̀ ẹ́ ní ṣàánú mi. Ta ló lọ mú kú? Ṣé mo sọ tó yìí? Ẹ bàbá yóò wálé. Ti gbọ́. Àgọ́ mi. Ẹ dúró. Mo sùn. Ilẹ̀ ilẹ̀.
ṣé kò ṣe pé nǹkan táyé ṣá fún mi mo ló jẹ́ kí n sùn tó yìí. ẹ mú kí ní ìjà ìkẹyìn ṣe bí bọ̀lọ̀. ẹ mú jíjà ilẹ̀ tí ẹ yín ṣẹ́rí in the next 5 minutes egun yín máa le tó jẹ́ wípé tí èèyàn 20 àti ọkùnrin àti obìnrin tó bá wà báyìí ẹ ń ná wọn bí ẹ máa ná wọn bí. èmi láyé mi. gbogbo inú lè kí wọ́n tó bá lè dá yín. Aisha wàá gbélé gbọ́. kò sí wàhálà mú wàá gbélé gbọ́ tẹ ò ní bàjẹ́. pẹ̀lú ẹ̀yin gan-an. Ayé Aisha máa bàjẹ́ ni ayé ẹ̀ máa bàjẹ́ ni tí mi ló kùn lọ́rùn fún bàtà mi wá. Uno sabi go sabi the matter where they for ground. It's a way it starts. Uno go no. Uno sabi go sabi the matter where they for ground. It's a way it starts. What awa? Aisha dami lo. Kí ló ṣẹlẹ̀? Mo ní o bọ́tà mo fẹ́ rí ẹ. Ẹ wo mi ò lè bọ́tà ń sìn. O lè bọ́tà. Aisha máa jálẹ̀ kùn tó bá bọ́tà. Gbogbo nínú máa mọ̀ kíláàsì sílé fi jóná. Ṣùgbọ́n máa já o. Mo ń ṣe nǹkan lọ́wọ́. Kí ló ṣe lọ? Bọ́tà jọ. Wọ́n lálejò. Kí ló pẹ́ pẹ́ lálejò tó ní? Bọ́tà fún mi jọ. Kí ló ṣẹlẹ̀? Kí la gbé kí lẹ jù? Aisha, kí ló fún mi mu? Kí ló fún mi mu dábì kókó dábì lò? Mo fún yín ní nǹkan tẹ́ agbára yín máa fi jí pépé ní tẹ́ máa fi jí dáadáa. Tẹ́gbà tèmi máa fi jí pépé ni mo sùn láti àárọ̀ ni mo jí láago méje Aisha. Ẹ ṣe máa sùn nǹkan tó yẹ pé táwọn èèyàn bá lò báyìí gbogbo egun wọn máa lè ní ṣọ́ọ́ máa dìde ni. Aisha aṣíṣe náà máa fẹ́ tú. Ṣé lórí bàbá òjò yìí náà? Níwọ̀n náà fún mi ní ìkọ́mu ni mo sùn látàárọ̀ ni mo jí láago méje. Aisha kò sí kò tẹ́ fẹ́ fọkàn mi ṣe. Ẹ lè jẹ́ tán. Èmi ni mo ní nǹkan mi ní máa jẹ nǹkan mi tán. Ṣé gbọ́ Aisha kí ló fún mi mu? Ṣé bí mo fún yín ní nǹkan ni kẹ́ lè lágbára kẹ́ lè ṣe wèrè fún bàbá òjò sódà obìnrin mi ò ní gba ipò yín. Ẹ dẹ̀ wá sọ pé mo fi ní nǹkan tó yẹ pé oúnjẹ kẹ́yìn sùn. Kí mi lè lágbára? Ẹ Ẹ wo gbogbo yín kẹ́ pé 20 èmi mo lọ́kọ mi sẹ́ ẹ̀. Kò sí kò tẹ́ fẹ́ fi bàbá òjò ṣe. Ṣé gbá ṣe bẹ̀rẹ̀ inú ilé yìí ni Aisha? Máa wo mi kó máa gbọ́ mi dáadáa mi ò ń ṣọ̀dẹ̀ o. A ṣe bẹ̀rẹ̀ inú ilé yìí ni. Kò sí máa fojú gbogbo yín rí. Kò sí máa fojú yín rí. Let's go there. Ṣé gbọ́? Mo ṣe nǹkan nílé mi mo kó ba yín mo bá ti ń jẹ. Bàbá òjò ṣe kìíní kan wọ́n fún yín ní nǹkan tí ẹ kó jíjà yín tí ẹ kẹ́ ṣe wèrè. Ẹ ní ẹ̀ ń sùn. Ṣé mo ní kọ́ pọlọ yín máa gbìyànjú àbí mo dọ̀pọlọ yín rú? Ẹ̀wọ̀ yín lẹ́mọ̀ mi má ṣe bísí nù lè kẹ́ kó ṣì lọ. Àtàwọn àwọn kan wà disturb èèyàn lórí áàpù. Ọkọ mi olówó orí mi. Ibú owó. Bàbá olówó tèmi. Bàbá láyé tèmi. Mi ò ní wá yín tì. Èmi nìkan tán. Èmi náà. Ó máa tún sọ fún ẹ pé màá ṣe nǹkan màá ṣe ni. Ṣó pé síbẹ̀? Ó yóò jẹ́rìí mi. Ìṣòro ẹyọ kan tí mo ní àti náwó ní ìṣòro mi. Ẹ máa ṣe ohun mi o. Ẹ máa ṣe máa kú gbogbo ògbà o. Ẹ ṣàjẹ́ wọn kọ́ fi ilé ìpamọ́ náà. Ọ́fíìsì mi náà ló tún kó sí. Bó ṣe máa jẹ́ nìyẹn. Olówó orí tèmi nìkan. Ó máa wá lọ́la. Máa wá lọ́la. Wọ̀ fọ́kàn orí kó ti ń lé. Eléyìí gbẹnu ókè ni o. Ó fẹ́ ṣe nǹkan ni. Ọkàn wà bẹ́ẹ̀. Wọ́n dẹ̀ kì í ṣe wípé ìta gbangba la wà ní ìbá ní kí n ṣe yọ̀dí. Pàtó pé gáwọn ni mo wọ̀ máa kọ́ ra sí aṣọ pink. Ọ̀gẹ̀dẹ̀ wèrè tí ọ̀lọ́ ọmọ láàrin àpòdé wébo lẹ̀ ní àbáwọ̀ bẹ́ẹ̀. Àbí báwo ni? Ọ̀la mọ̀ pẹ̀lú ọ̀la. Àmì ní pẹ̀lú ọ̀la. Ẹ bá ti tóbi aago 12 láti dàgó 4 ìrọ̀lẹ́. Ṣé wá rí àwọn kìíní tẹ̀yìn náà máa ń mu tó máa ń jẹ́ kí gbogbo ẹ̀ dúró dáadáa yìí? Tó ní sígbà ẹ̀ṣọ́ wọn ṣe báyìí. Ó dorí mi rú. Ẹ jẹ́ tètè máa lọ. Mo rí iná. Mo rí. Ó kàn ní ìdí mọ́lẹ̀ kẹ́lẹ́. Mo dáràn. Ṣé kò yà wèrè ni? Tó bá lọ ikú máa pa ẹ́. Wọ́n wá ká ìlú mọ́lẹ̀. Ilẹ̀ sí. Ṣọgbọ́n má pè yọjọ. Wọ́n bí kó wọ́wọ́ ẹ̀ náà. Kó wọ́wọ́ ẹ̀ fún mi náà. Kò yẹ ṣé kí bẹ́ẹ̀ fọwọ́ bọ̀. Kó wọ́wọ́ ẹ̀ fún mi náà. Ṣé ẹ rí pé ẹ̀yin gan-an? Mi ìgbowó.
kọ́wọ́ wá fún mi. owó ṣé mo jẹ pàtó kó fún ẹ. kọ́wọ́ yẹn fún owó adá ìtọ́jú sí owó àjọ ló kọ́ fọ́kù ló kọ́ fọ́bìnrin mo dẹ̀ ń bọ́ ẹ láàárọ̀ mo ń bọ́ ẹ lọ́sàn-án aláìlójú sí. wọ́n ní kó kúnlẹ̀. ẹ bàbá chief tenant ẹ dá o tẹ sórí bí tẹ bá nà ká tẹ sórí bí àná eléèdú tẹ mọ gbọ̀n lẹ́nu. ó yẹ kó tẹ̀yìn lọ́dà ni. irọ́ kí ló Thank you. This is my girlfriend. Thank you. àwa náà mọ̀. I never knew you were a harlot. Me, mo wípé aṣẹ́wó ni ẹ́. I thought you were faithful. I never knew you were into gross promiscuity. You are an idiot. As a matter of fact, you should be crucified. I will get back to you. You're a higot. Yes. A higot. You are a murderer. You are a higot. It's a murderer. Do you know that this is genocide? Can lead to suicide. Do you know? As a matter of fact, you are a bandit. You just kidnapped my wife. You are a terrorist. They need to kill you. You need to be killed. My temper is hot. ṣe ẹrẹ yìí náà ẹ̀yin la rí bá wí ẹni pé tọkọ yín bá ti mú wọlé lẹsùn bíi tòmátì ni gbogbo orí náà lọpọ mọtò ẹgbẹ yín ṣe yọdí nítorí sọnù ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹsẹ ẹ̀yin ẹ lọ yọdí ẹ lọ yọdí ọyẹ mọkọ yín wọlé kí ni ká ṣe pẹ̀lú àwọn. kí ni kí ni lẹkọọlọkọ láíláí mọkọ ẹ wọlé lọ mọkọ wọlé lọ. ilé yóò rí dáa. mo láìkí orò tàbí nínú. bẹ́ẹ̀ wọ wèrè. Mọ̀pá mo rò kórìí ti jà. Kó sì lọ jàre táwọn kí ni so ní mojú? Ọ̀rẹ́ mi ni. Kí ló ṣe ọ́ tó kún mọ́jú òsì? Kàtí èmi bá fún ọ lábàá ọ̀yọ̀rọ̀ akùn rẹ tán. Abo ẹlẹ́dẹ̀ àbọ̀rọ̀ akún wẹnu ẹ̀ wọ̀rùwọ̀rù. Ó ti ṣí èrè. Ẹ̀yin dàbí ẹ dàbí sọ̀rọ̀. Ó rí nǹkan. Ẹ dàbí bàbá mi. Ẹ̀yin jẹ́ dàbí abo àwọn rin wọn. Sisi. Akúnnú ẹ̀wù. Ọlọ́run ọba o, Ọlọ́run ló fún wa lólórí. Ẹni dẹni ẹ̀yìn ẹ pẹ́ fún wa o, èmi ò ní yín fún rí wọn. Ọlọ́run yóò ti ẹ̀ tó bẹ́ẹ̀ o. Mọ́mọ́ pa ayé ò ti ẹ̀ yọ, àló tó bẹ́ẹ̀. Akú ẹ rògbòdìyàn. Èwo ló ṣẹlẹ̀ sógun jà lọ́dọ̀ yìí? Akú ètò òlu. Èmi ò gbà kánsẹ́lọ̀, bóyá ṣe mọ̀ ń gbà sí jẹ baálẹ̀. Ẹ má bínú Sisi, mo mọ̀ pé tí mo bá wa bí. Ẹ sọ fún mi tẹ́lẹ̀. Ẹ wò wá, ó rẹ̀ gàjí o. Irú ìbáwo ló mọ ẹgbẹ́ lọ síbítù? Kò ń ṣe bá o, ibà Sisi Quadri ló ń ṣe òun gbàtà abilé rẹ̀. Sọ́wọ́ ojú àlá ni àbẹ̀ wo fá fún. Ẹ wo gàjí o lè jẹun kò lè ṣe. Ẹgbẹ́ rọ̀. Ẹ mọ̀ pé Sisi Quadri rẹ̀ ó gàjí rẹ̀ ó ẹran wọnú ẹran iṣan wọnú ara wọn. Láyé ṣé ewu sàgárì nù. Ayé ti yàtọ̀ ní ìsìn. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, gàjí ti ṣe tán láti túbà. Túbà. Ó pé bí Sisi ṣe wà yẹn òun fẹ́ káwọn máa sọ̀rọ̀ bóun ò ṣe bá Sisi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ obìnrin yẹn mo pé mo mọ̀ lè tọ́ pé lórí ọ̀rọ̀ ọmọ yẹn ni ìwọ náà bùkù ìyàwó ọ̀rẹ́ gangan ó ṣe jóun ló máa mú ẹ wà má bá yàwó ọ̀rẹ́ du ìyàwó irú orí burúkú wo ni ó lè pa nìyẹn nìyẹn torí ẹ̀ ló ń bí wọn nínú ó dẹ̀ sọ pé láyé òun ò tún débẹ̀ mọ́ ó lóun ò débẹ̀ mọ́ pẹ́kẹ́. Òtísọ́ ti sọ bẹ́ẹ̀ fún yín. Ó sọ bẹ́ẹ̀. Sọ́dà ká sì sọ pé ẹ̀yin tẹ́ ẹ gọ̀gán lójú ara yín bẹ́ẹ̀ sì ponú ṣé ẹ lè bá mi dùn ìyàwó. Wọn lọ pẹ́kẹ́ mi ò tó bẹ́ẹ̀. Òtítàn tó bá ti sọ pé òun ti túbọ̀ òun ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ ṣe àdúpẹ́ àdúrà yín ó gbà. Ẹ má bínú o ẹ jọ̀ọ́ mo ti agbọ́ ti gàjì èmi wá wò pé gàjì ń bínú sí yín o ẹ̀yin náà ń bínú sí gàjì o ṣé lórí ìyàwó yín gbóǹkan bíi jankolúbọ yẹn ni òun ló wá fa orí burúkú tí gbogbo yín wá ń gbé tẹ̀ ń gbà bí gbà ọ̀ṣẹ́ mo wọ̀ pé orí làkàyè òsì lọ́pọ̀lọ́ tí yín náà orí gàjì kan dà ẹni tẹ́ ń torí ẹ̀fẹ́ bọ́ rẹ̀ yín jẹ́ ìyẹn òògùn ààrẹ mọ́lẹ̀ ni bí ẹran aṣẹ́wó. Mo bínú sórí Ọlọ́run alápábí àǹgà yìí bò sọ ọmọ wípé o ò lè rìn kọ ọmọ fẹsẹ̀ kọ tó ọ̀sán pápá kùsì mẹ́rin tán gúnyán tà ń lé sà gbójú òkè ìwé ṣe rí bí ọmọ tó nílẹ̀ tútù àbí ẹlẹ́ẹ̀kẹ́ bí ọ̀pọ̀rọ̀ rúwọ́ wọ́wọ́wọ́ sórí nígbà ọkọ bẹ̀rẹ̀ mo ṣe bíi pé ewúro àdùnnígbẹ̀yìn àsáwùsá ni wọ́n mú sí ọwọ́ akọ̀rọ̀ bíi jogbo torí tiẹ̀ náà tí ẹ̀ pọ́pọ́lọ́ rẹ ti dàrú ó ti ń yí bí mọ́síńjà tí ò ṣiṣẹ́ mọ́ làákàyè rẹ sì ti padà síbi tí wọ́n ti bí ọjọ́ tí ààrẹ. ẹ ti ń bú mi ju ẹ má bú mi jáde ẹ ti ń bú mi ju èmi náà lè bú lẹ́nu o. ó yá bú tó bù. èmi náà lè bú lẹ́nu o mo lè rẹ sojú kónú bí ojú òkú mo lè rẹ rí gbóǹkan bí mọ́kèlè mo lè lẹ ẹgbẹ́ bí ọ̀pá ẹ̀kún. so ti tẹbi tó kù tó sọnù
ó lò sí ẹlẹ́nu yòókù bí kí ni yọlá bí obìnrin ọlọ́run wà pé jọ wájú ọmọ lórí rádà orí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ojú rẹ̀ fi tẹ̀lifíṣàn tí ó wúlò mọ̀ lórí orí rádà bí ọbẹ̀ tó gbàgbé epo sórí tó yẹ kí n máa fọmọ bó ṣe kúrú wọn ò lè kidnap ẹ̀ kí sì lè máa owó káàkiri nítorí pé wọn sì kidnap ẹ̀. ẹ̀gbọ́n mi lọ́pọ̀ lọ lè tọ́ o èbú tẹ̀ ń bú mi yẹn ni ò jẹ́ kí n ẹ lọ́pọ̀ lọ. ẹ̀rọ gbà tí ìbú ọgùn ò ní nǹkan kan akọ ẹlẹ́dẹ̀ abọ̀rà ń kún àbí èsè bẹ́ẹ̀ ni. ẹ̀yin náà wò mẹ́ta péré ni mo bó mo ti gba mọ́gàndínlọ́gbọ̀n. a kò lọ sọ gbọ̀dọ̀ àárọ̀ ni. ọ̀rọ̀ gbogbo èbú tí ń ṣe wá jẹ́ báyìí wọ́n get ten free báyìí ẹ ti ya wèrè jùlọ èbú ẹ má wọrí ọpọlọ lẹ nílé ìtọ́ torí irú ọmọ yẹn wọn lè kidnap ẹ. ọ̀sán for the first time rí pé làákà ìbẹ̀ lórí tiẹ̀ náà wojú wèrè ṣe gbájú bí ìdọ̀tí ojú àgbàrá ó kókó lẹ́nu bí okùn sòkòtò. òun ní èmi ń sọ torí bọ́mọ yẹn ṣe wá yẹn bóyá wá yẹn nísìn tọ́mọ tán bá rí wọn máa rò pé yín lẹ bí. bìkọ́ tẹ́ bá ń bá rú ẹ̀ bí ìgbà téèyàn bọ́mọ téèyàn bí. ẹ ìdákẹ́jà rẹ téèyàn fọ́mọ. mo rò pé ẹ bàjẹ́ tẹnu yín dúdú bí ẹ ti ń lá fúrọ̀ mo rò pé màá bò ọlọ́wọ́ competition ìbú níbo ló ti ń ṣe competition ìbú kọ́ gbẹ̀yìn lọ́bẹ̀. wọ́n gbẹ̀yìn rẹ̀ bẹ̀ tẹ́lẹ̀ pápá bí ẹ̀tàn gún yẹn jẹ̀ ń jẹ́ sà. wọ́n sọ tálẹ̀ béèrè. àfà wọ́n sọ fún wa task collector ni. bó ló ṣe jẹ́. ìyàwó mi nìyẹn. àwọn tó wá wá lánàá àti Bọ́lá àjẹta ńkọ́. ṣé ìtò wá lánàá àti Bọ́lá àjẹta kò yé Bọ́lá àjẹta yẹn ìtò wá lánàá yẹn mo fún lọ́wọ́ 4 Bọ́lá àjẹta mo fún lọ́wọ́ 3 torí jẹta ló ń wá. àwọn náà kò sí tí wọn ò lè gbé. explain fún wa. ẹ wò ẹ má tẹ wulẹ̀ bọ́dà ara yín ṣé wàá rí kò wá sí girlfriend bébì mi tí mi ò mọ̀ kódà èmi gan mo tún máa ń fún lówó tó máa ń fún ọ fi ṣòwò mọ́tò. ṣọbọ ló yọ kí sọparí aṣòfófó ògbẹ pa ibi ọpẹ orí burúkú. sórí bí ìyàwó rẹ ṣe ẹsẹ gbé mọ́ọ̀bù tí wọ́n fi inú ilẹ̀ orí mo ti mọ̀ pé orí burúkú lórí ìyàwó rẹ ẹ dákun ṣé wèrè rẹ má kà ní wẹ̀yìn rẹ bí mọ́ọ̀bù tó ti gbókó lóṣù. ìyàwó tèmi lẹ fi ń wé gbọǹkan sóyẹ kẹyìn lẹ́nu ọ̀rọ̀ pẹ̀lú ara burúkú tẹ̀ ń gbé kiri ẹ̀yin tẹ̀ ń gbé kiri yẹn ojú àǹbàgì lọ ṣé ìyàwó nìyẹn àbí ìyá kó wá wò ìyàwó gbọǹkan tó yẹ pé tẹ̀ bá ń travel Amẹ́ríkà báyìí wọ́n máa ń ṣẹ́ẹ̀kì ẹ̀ bí alọ́gẹ̀jì ni. sí òtítàn tó wí ni wọ́n sẹ́wọ́n wèrè ṣe fẹ́ já àbí èsè bẹ́ẹ̀ ni onírànú sókò dùnmí fún ọ tánátáná wà rí ìsì alápò sí aṣọ àga lẹ́yìn tí wọ́n ṣe wá mú ọkùn tó sọ ẹ̀dọ̀ kadà tí wọ́n kọ́ sí public toilet sí wàá dà bẹ́ẹ̀ sọ́ọ̀bà wá sí ẹ̀ lọ́kọ̀ wẹ́nu ọkọ rẹ̀ ṣe dúdú òsì lẹ́yìn sí pé irúgbà àsàngó irú ọkọ ìyàwó ló sí òde mọ́kà tí wọ́n fi sún láǹfààní kò láì jẹ kò láì dùnnú kò sí ọkọ̀ wáyé yóò kọ̀ wá ní pílẹ̀sì ni sọ ẹ̀rí bó ṣe wà sórí gbogbo ogun ìdílé sí bẹ́ẹ̀ orí òkè mẹ́sàn-án ò lè wọ̀n torí bó ṣe bó ṣe bá kúrè tó défìlà bí ẹni jẹ́ wó lé. ẹ̀yin lẹ bàbá kú bẹ́ẹ̀ nítorí pé tí máa láyìn gbàjú báyìí máa pòórá ni. ta ló sọ bẹ́ẹ̀ tí ń bá fọ jẹjẹrẹ kẹrẹ bí ìlú ṣọ́ọ̀ṣì yóò sì mọ túká ni. èmi nígbàgbọ́ pé ẹjọ́ àti ọ̀rọ̀ èébú tẹ̀ ń bù yìí òun ló máa padà pa yín. sẹ́mi lẹ̀ ń bá wí. kí ló dé tó kógun ìdílé kùn. tí mi ò dé gbọ́dọ̀ tí n bá gbà yín láyà ẹ máa pòórá. ta ló sọ tí wọ́n fún ọ lẹ́ẹ̀kẹ́ báyìí lásán. ẹ̀yin jẹ́ pé bẹ́ẹ̀ ṣe wà ìtẹ́ bá jíìmù spirit yín wọ́n máa rí káàkiri. kò sí wọ́n lẹ sọ lè fi kún rọ. kílè. ṣé ẹ fẹ́ kú ni wọ́n lẹ ṣe fẹ́ kú ni ẹ fẹ́ kú ni ẹ ti bá ṣé ẹ ti wọ bí ti wúrẹ́ àti bá kúrú ẹ gbàjà wọ. yé ọkà mi o. mọ́dàkùnrin lẹ́wọ̀ lẹ́sẹ̀ kọ́lá ló bí wọn. kò sí wàhálà. ẹ̀gbọ́n mi o. àbúrò rò. ẹ kọjá bẹ́ẹ̀. àpárẹ̀ bí ẹni ó gbé ìpè ogun. tẹ jọ tripod. àbábọ̀sọ ṣé ẹ bínú pé mo ní kí ẹ yọjú sí mi. mi ò bínú rárá sá. mo fura sí nǹkan kan nípa yín ni mo rí i pé láti bí ọjọ́ mẹ́ta báyìí lọ lé mọ́ tẹ́ bá ti jòkó sí mọ́ṣáláṣí yìí báyìí bí ìgbà tí nǹkan kan sọnù tí ẹ bá tẹ́ fẹ́ rí tí tẹ́ ẹ wá rí nǹkan náà tẹ́ wá ń sunkún sọ́lọ̀ lọ́rùn kí ni ìṣòro yín gan àti pé kí ni tó ṣẹlẹ̀. àfà nǹkan ṣe mí àfà mo mú nǹkan má bí aṣọ àfà ẹ̀gbọ́n mi ọmọ ìyá mi tí mo tẹ̀lé kò lé láàárọ̀ rí kó bá lálẹ́ ẹ̀gbọ́n mi ò dáwọ́ lé nǹkan rí kó yọrí sí re inú ìpayín kékeré láti gbélé ayé àfà. ọmọ ìyá yín gangan. ọmọ ìyá mi ọmọ bàbá mi àjù méjì lọ lọ́wọ́ òbí wa. ṣé wọ́n ń bẹ̀yìn jà lẹ́fẹ̀ẹ́ wá jòkó sí mọ́ṣáláṣí ni àbí kí ló wá fa tọ̀dọ̀ tí tẹ̀ ń jòkó sí mọ́ṣáláṣí. èmi àti wọn ò jà èmi àti ò jà rárá. ọ̀rọ̀ mi gbà kí n mọ gbé mọ́ṣáláṣí àfa. ẹ ń da ọ̀rọ̀ yìí rú àfàbọ̀sùn ọ̀rọ̀ yín gbà kẹ́ máa gbé mọ́ṣáláṣí kí làwọn ṣe fún yín kí lẹ́yìn jòkó ń ṣe mọ́ṣáláṣí gangan. ohun bí ọlọ́run fẹ́ gbọ́n mi ni. torí ẹ̀gbọ́n yín kankan
lẹ́yìn fi dúró sí mọ́sálásí torí kó lè kí nǹkan lè dáa fẹ́ gbọ́n yín. bẹ́ẹ̀ ni àfa. Allah àkókò ká máa wọ sáà kàfé sí dad ṣe rí yìí tẹ́ ẹ ṣe wọ́n fi jù àná Muhammad Ànábì ló sọ pé àkókò ká máa wọ sáà kàfé sí dad wọ́n ní téèyàn bá ní ṣòro ẹni tó bá dúró tí èèyàn ń gbà ṣòro náà ló yẹ ká pèlè èèyàn tẹ́ ẹ ṣe ń tó dáa ni àmọ́ ṣe wá rí ẹ̀gbọ́n yín o ẹ dákun ibo làwọn ń gbé ná. àjọ ń gbé ni. ìkan lẹjọ ń gbé. ò dáa ṣé ẹ̀gbọ́n yín yẹn ṣá lè yọjú sí mi. bẹ́ẹ̀ ni tí máa sọ fún wọn wá. ẹ wò ẹ gbìyànjú kan yọjú sí mi ẹ já sí òkú rẹ síwájú ọlọ. ẹ ṣe gan sa mo dúpẹ́ sa ẹ ṣe mo appreciate sa ẹ ṣe. ẹ rí bẹ́ẹ̀ ṣe ń sunkún yìí tí wọ́n bá ń sunkún báyìí èmi kàn jẹ́ àǹfààní tí wọ́n bá rí èèyàn tó ń sunkún omi máa fẹ́ bọ́ lójú èmi náà. Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar kabira. Bàbá tẹ̀mẹ̀ bá níta yìí níta ọlọ́run àtàlẹ́ Muhammad sallallahu alayhi wa sallam. nínú tí ọlọ́run fi hàn mí pẹ̀lú ọ̀rọ̀ yìí ọlọ́run ò ní kí n tú láàyè tí kò wá nínú àwa ẹni wà ilà àwa yìí wà tọ́lọ́run ò bá sọ fún ànábì ànábì ò ní sọ ànábì sì làwa tẹ̀lé ṣẹ́rí Allahu Akbar Allahu Akbar ṣẹ́rí n tó ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ yín ọwọ́ yín náà ni ìmọ́lẹ̀ rẹ̀ wà. kò yé mi sá. mo mọ̀ pé ẹ fẹ́ béèrè kódà ẹni tó jọ́ ọmọ ìyá yín yìí kò bó ṣe ló ń ṣàdúrà fún yín tó kò lè kò àfìmọ́lẹ̀ rẹ̀ sí lọ́wọ́. ẹ wá rí ìta àṣírí à bẹ̀rẹ̀ àdúrà èmi ó bẹ̀rẹ̀ àdúrà lọ́dọ̀ mi lénìí tí mo bá ti wá bẹ̀rẹ̀ àdúrà lọ́dọ̀ mi lénìí tó bá ti di irú ọ̀túnla ń wà á ní kẹ́ ẹ yọjú sí mi màá fún yín ní tírà kan tírà tí mo bá fún yín tó bá ti di tá bá ti kírun àṣírí tán ba'da salatul asr ẹ̀yin náà wà á lọ bí tẹ́ ẹ ti pe ọlọ́run tẹ́ bá ti kírun tán báyìí ẹ wàá bẹ̀rẹ̀ àdúrà ẹ máa ṣàdúrà ẹ máa ṣàdúrà. ẹ rí nǹkan kan tí ó gbé yín dìde ń bí àdúrà ẹ ni pé tó bá ti tásìkò magrib kẹ́ kírun tẹ́ bá ti tún kírun tán ẹ tún padà sórí dùhàwù yẹn ṣe rí tí ó tún gbé yín dìde padà ó ní tàbá ti tún fẹ́ kírun ìṣáì ba'da salatul ìṣáì ẹ tún wá máa ṣàdúrà náà lọ tẹ́ bá ti wá ń ṣe tó bá ti wá di aago 12 gẹ́rẹ́gẹ́ ẹ wàá pe ọlọ́run ní ọba tẹ́ ẹ ṣe gbogbo ń tẹ́ ẹ bá ti fẹ́ ẹ béèrè ẹ lọ́wọ́ ọlọ́run. ní ọ̀túnla ẹ̀sà ẹ̀jọ̀ mo ní ìbéèrè kan eléyìí tí ẹni mo bá wa ní ọlọ́run ò ṣàlàyé tútù rẹ̀ fún yín ṣé ọlọ́run dẹ̀ ni mo ṣe àwọn lẹ́sẹ̀ kankan torí tí ìbá ṣe pé bóyá mo ṣe ọlọ́run ọba lẹ́sẹ̀ tó ga gan mi rò pé ọkọ̀rọ̀ mi máa rí báyìí. mo kàwé gbogbo ẹ̀ ò bọ́ sí fún mi ṣé ó ní nǹkan kan tí mo ṣe fọ́lọ́run gangan tó fi ń ṣe bẹ́ẹ̀ fún mi. ẹ̀rí ìjéèyàn lẹ́túnmọ́ jáde nígbà tèmi tí mo ṣàlàyé tó wà lẹ́sẹ̀ mo jẹ́ ẹ̀ mà pọ́lọ́run ò fi hàn mí àmọ́ ìmọ̀lẹ̀ rẹ̀ ń bẹ lọ́dọ̀ yín mo ti sọ pé ẹjẹ́ àpè ọlọ́run ṣé rí tèmi ní kẹ́ ẹ ṣe o ẹ gbìyànjú ẹ̀ náà kẹ́ ẹ ṣe tẹ́ bá ti wá ṣe wá wo ohun tí ó ṣẹlẹ̀ man kana yuridu al-ajilata ajalna lahu fiha man nasha'u liman nurid thumma ja'alna lahu jahannama yaslaha madhmuman madhura wa man arada al-akhirata wa saya'a laha sa'yaha wa huwa mu'minun wa ulaika kana sa'yuhum madhkura ṣe rí ẹ mọ̀ pé ọ̀sán tí ò bá pọ́n bá fi gọ̀gọ̀ fa tí gbígbà téèyàn kájú nù. iṣẹ́ tọ́lọ̀ ò bá fi rán mi èmi ò ní jẹ ẹ̀yin ẹni sùúrù tí mo ní ẹ ṣe o tẹ́ ẹ bá ti wá dago 12 tẹ́ ẹ bá ti ṣe gbogbo tẹ́ ẹ bá fẹ́ béèrè ẹ wá lọ sùn tílẹ̀ bá mọ́ ẹ wá rí wa tẹ́ ẹ bá rí ẹ wá sọ fún ọ ọlọ́run gbàdúrà yìí.
Ọlọ́run ní ká dúpẹ́ fún Ọlọ́run wọlé àná Muhammad ojú rẹ̀ ti Ọlọ́run gbàdúrà wa lánàá Muhammad Ọlọ́run wọlé Fatiha tójoojúmọ́ náà ń ké orí ọ̀tún gbogbo tí òkùnkùn ti wà ní ayé Ọlọ́run bá yín tàmálẹ̀ sí. Ọlá bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanir rahim. Malik yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina siratal mustaqim. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. Iṣẹ́ rí bẹ́ẹ̀ jẹ́ ìsọ̀kún yìí. Èmi náà kàn já apá ni. Èmi náà lè máa sọkún. Lè máa sọkún wá. Ṣé o dáa? Today
fẹ́ gbà mí ìgbà kó ní gbogbo bí o kó kó bí ó lè fẹ́ gbà lọ bí. ẹ jọ sá ilé aláàánú là ń lọ ilé aláàánú bẹ́ẹ̀ ni sá. sẹ́wọ̀n pé arọ ni mi ò lè dìde ṣùgbọ́n kí n tó júwe ilé aláàánú fún yín ẹ̀yin náà máa ṣe mí lóore. irú oore wo la lè ṣe yín ṣé ẹ fẹ́ ká gbé yín. rárá o ebi ń pa mí. ebi ń pa wa náà. ebi ń pa yín náà. ṣé rí èyí tó wà lọ́wọ́ yín yẹn gangan búrẹ́dì tó wà lọ́wọ́ yẹn gan ni mo fẹ́ jẹ. ẹ wo ẹ má bínú ó wù wá ká fún yín ṣùgbọ́n àní lè fún yín ẹyọ kan táwa náà nínú orí ìrìn àjò dẹ̀ làwa wà ẹ mọ̀ ẹni tó máa ń rìnrìn àjò tílẹ̀ dẹ̀ ti ṣú báyìí ebi á pa ẹyọ kan tá a dẹ̀ nínú. tó bá jẹ́ pé ẹ̀kọ́ tẹ nìyẹn ẹ wá máa lọ sí ẹlẹ́nu nígbà yẹn. lórí pé ẹ fẹ́ ṣe eré tẹ́kọ̀ọ́ máa mú wa lọ. ẹ wá lè fún yín búrẹ́dì ilé ebi ń pa wá náà. ọ̀dà mi ẹ jẹ́ ká fún wọn bọ̀dá mi. ṣọ́pọ̀ ònú ni ẹni ṣọ́dẹ̀ ni ẹni ká fún wọn búrẹ́dì tá a bá fún wọn kí làwọn máa jẹ. ọ̀dà mi kò ní wá ní kẹ̀kẹ́ jẹ́ ká fún wọn Ọlọ́run á pèsè nǹkan tá a máa jẹ ká fún wọn ká kùnú àdìdì. Ọlọ́run á ṣe kí ni. sọ́lọ̀ máa ń bọ́lẹ̀ wá pèsè ni ẹ̀rẹ̀ máa sọ fọ́lọ́ àṣẹ Ọlọ́run àṣẹ níbo lọ́lọ́run ti fẹ́ ṣe ṣé inú gbóta wà ẹ̀dá àti ìrọ̀nà lọ́lọ́run ti máa ṣe Ọlọ́run fẹ́ ṣe kí ni. ẹ jẹ́ ká nígbàgbọ́ ẹ̀gbọ́n mi. ó ṣe sọ́dọ̀ orin tàbá ti ní gbàgbọ́ tàbá ti ní ìrètí kó kọ́ lórin gbà fún wọn. ẹ wo ẹ̀gbọ́n arọ ebi apáyín o ibi tẹ wà yẹn egbò tẹ bá fi dídì àtẹmí ebi apáyín kú síbẹ̀ mi lè fún yín o iṣẹ́ ẹ má gbà. tẹ́ ẹ bá ti fún mi èmi náà ní júwe lẹ́nu fún yín. ẹ má júwe ẹ wò ẹ má júwe ṣé bẹ́ẹ̀ ebi ká má dẹ̀ rà láàánú ni àwọn máa lọ láì rà láàánú ẹ má júwe. ọ̀dà mi ètò kò ní wà ní kòkó ẹ ti gbà kẹ́kọ̀ọ́ fún wọn. bírẹ̀ tí mo ti fún ẹ pé kó fún wọn. pàtó wọn sọ fún wọn yín náà ti fẹ́ gbà nǹkan ẹ kàn gbà kẹ́ fún wọn kò ní wà ní kẹ́kẹ́ kó nu àdìdì bọ̀dá mi ẹ jọ please. ẹ gbà. Olúwa ó ṣeun o ibi tálágbára ti ń ṣiṣẹ́ tó ń ṣe wàhálà èmi arọ tí kò lè dé tó dájọ́ tó kù síbí tó dẹ̀ ń pèsè jíjẹ àti mímu fún mi nírọ̀rùn Olúwa ó ṣeun. ó dáa màá júwe ilé aláàánú fún yín sẹ́rí ibi tẹ́ ti ń bọ̀ yẹn ibi ẹ̀ máa padà sí ọ̀nà tẹ̀gbà wá ibi ẹ̀ máa padà ẹ̀ máa wáyà sí apá ọ̀tún yín ọ̀nà ọ̀dọ̀ bàbá aláàánú yẹn. sọ́ni pé ọkùnrin ṣe ọgbẹ́ wa ń bóbò jà sọ́ni pé bóbò ni ibi tágbélágbára ti ń ṣiṣẹ́ tó ń ṣe wàhálà arọ tí ò lè dìde wọ́n máa rí ṣe ṣó ti rí. ẹ ṣe o. arìnrìn àjò ni wá ilé aláàánú láàánú a lè ti pẹ́ ní owó tá à ń wá ọmọ kiri a wá rí ọkùnrin kan arọ ni ó wà lórí ìjókòó ó júwe ọ̀nà ilé aláàánú fún wa ṣùgbọ́n bá a ṣe dé tòsí bí èsì ọ̀nà yà ó pín sí mẹ́ta ẹ jọ̀ọ́ tẹ bá mọ̀ èyí tó jẹ́ ọ̀nà ilé aláàánú bẹ̀ ẹ jọ̀ọ́ ẹ júwe fún wa. lóòótọ́ mẹ́ta ni ọ̀rọ̀ kíní ó já sílé kú kò sẹ́dá tó gbàgbẹ́ ikú ni ọ̀nà kejì ó já sílé àrùn kò sẹ́dá tó gbàgbẹ́ àrùn ni. ẹ jọ sá mo ní ẹ jọ ẹ má bínú àwọn òfẹ kú ọlọ́dẹ ní jẹ́ ká rógbó àrùn ẹ jọ ilé aláàánú gbẹgbẹ là ń lọ sá ẹ jọ ilé aláàánú. ilé aláàánú ó ní ọ̀nà kẹta èmi nìkan ni mo sì lè júwe bẹ̀ fún. ẹ júwe bẹ̀ fún wa ẹ ṣe. kí ni tó lè júwe bẹ̀ fún yín
ẹ ṣe mi lóore. Òtútù mú mi ẹ dá ṣọ́bù. a gbẹ́rù kọ̀kọ̀ kálá gbẹ́rù sìn àbá ní bóyá aṣọ wà nù ẹrù wa bá a ṣe ró náà la ró yìí. Ẹgbẹ́rù àmọ́ aṣọ lẹ́wọ̀ sọ́run yìí. Òun náà làwọn náà wọ sọ́run. Ẹ fún mi. Ẹ fún mi kí n wọ. Tábà fún yín láṣọ ìhòòhò làwọn náà máa padà wà yẹn. Ẹ̀gbọ́n mi ẹ jẹ́ ká fún un. Ká fún kí ni ká fún wọn láṣọ àtàwá fún wọn láṣọ kí làwọn máa wọ̀ sọ́dẹ̀ ní ẹni. Ilé aláàánú là ń lo ẹ̀gbọ́n mi ẹ jẹ́ ká fún un. Wọ́n taṣọ nílé aláàánú àbí. Anú ká gbogbo ẹ̀ ká fún un. Fún wọn. Ẹ jẹ́ kí mi bọ́ tèmi. Ẹ bọ̀ fún wọn. Èmi ò mi ìfẹ́ tiẹ̀ ẹgbẹ́ ìgbàgbọ́ ni mo fẹ́. Ẹ jọ ṣáná gólẹ̀ ń sọ ni málà àbí payán àbégùn ni tẹ̀gbọ́n rẹ ni mo fẹ́ tẹ̀gbọ́n rẹ ni mo fẹ́ tẹ̀gbọ́n rẹ ni mo fẹ́ ṣé nǹkan ṣe yín ni má ṣe wá fún yín láṣọ tèmi. Jẹ́ gẹ́gẹ́ ni mo fẹ́. Jẹ́ gẹ́gẹ́ ni mo fẹ́. Ilé aláàánú tẹ̀ lọ yẹn ẹ máa aláàánú gbà níbẹ̀. Ẹ̀yin ò ṣe lọ lé aláàánú kẹ́ lọ gbàṣọ ń bẹ̀. Èmi ò lè lọ ni. Òun ló yẹ kí wàá bíbí. Ẹ̀gbọ́n mi kò máa tọwọ́ èrè o. Mo ń gbé ẹ fọ́ fún wọn. Ṣọ́pọ̀nù ni ẹni tí bá bọ́ṣọ fún ọ ṣé kí n máa rin òun ni ṣé wèrè ni ẹni. Ẹ̀gbọ́n mi ẹ jọ mo fẹ́ alájọbí bẹ́ẹ̀ yín. Alájọbí yẹn máa pa ẹ tó bá tún bẹ̀rẹ̀ mi lẹ́kọ̀ọ́ sí. Òtútù mú o òtútù mú mi. Ọ̀dẹ̀ ẹ júwe fún wa náà. Ẹ júwe ilé aláàánú. Kí n fún ẹ ṣòkòtò mi kí wàá rí o. Màá dáná mo máa tọ́ wéré o. Àṣà ní padà lọ́nà ilé aláàánú báyìí bóyá ká má ra àánú gbà o. Ẹ̀gbọ́n àti rìn jìnnà ilé aláàánú jìnnà mọ́ ẹgbẹ́. Ṣá ọmọ bẹ̀ nítorí kò jìnnà mọ́ bóyá ká má gba àánú pàpà o. Àánú la ní. Ṣá ní ìdànù ṣá bóyá ká má gba àánú o. Àánú là ń tọrọ ẹgbẹ́ mi ẹ jọ̀ọ́ mo fọlọ́run bá bẹ̀yìn agíjú la wà ẹ jọ̀ọ́. Ẹ ṣe. Ayé mi o. Àbí kó lọ́dọ̀ fún ẹni. Fẹ́ẹ̀pù yín náà ni a ní táìmù. Ẹ fọ ara ẹ. Ẹ̀pẹ̀lẹ́. Wọ́n ní kò jìnnà ara mọ́ ẹ̀pẹ̀lẹ́. Wọ́n ní kò jìnnà wọ́n ti júwèé fún wa àbí ọ̀dẹ̀. Ń bọ̀ nílé ẹlẹ́nu. Ẹ tètè ń bọ̀ nílé ẹlẹ́nu. Olúwa bá mo dúpẹ́ o. Ojú kan tí mo wà ló ti dáṣà sí ibò mi. Ń bọ̀ nílé ẹlẹ́nu òtútù mú mi. Ilé aláàánú ni ó lè níyìn o ìkà níyìn ó lè níyìn o. Ẹ ṣe. Ẹ̀yin ni aláàánú ẹ̀yin náà láti wọ́n gbà ẹ ṣe sà. Màá lọ́kọ̀ọ́jú àwọn. Kí ni mo ṣe? Ṣé mo ti ní kó mu? Ṣé lè ẹ má bínú ebi ló ń pa mí ẹ wò láti ibi tí a ti bá ti dààmú nú agéjù oúnjẹ ta ni wọ́n gbà lọ́wọ́ wa aṣọ ọ̀run mi gan wọ́n ṣe gbà á ẹ má bínú. Ẹ má bínú ẹ jọ. Màá ṣe yín lálejò. Ẹ ṣe sà ẹ jọ àlejò tẹ bá fẹ́ ṣe wá yẹn ẹ jẹ́ kó jẹ oúnjẹ. Oúnjẹ. Kí ni ìwọ fẹ́ jẹ? Tí mo fẹ́ jẹ gọ́gọ́gọ́gọ́. Ẹ ṣeun ẹ jọ tí mo bá rí jollof rice àti ògúfe tó bá gbóná ó dáa tí ò bá gbóná náà máa jẹ bẹ́ẹ̀. Jollof rice. Bẹ́ẹ̀ ni sà. Wọ́n tún wá fi òkú sí lórí. Bẹ́ẹ̀ ni. Kí ni ìwọ fẹ́?
ẹ ṣe gan mo dúpẹ́ sá ṣe rí ẹni tí tẹ bá ti fún mi nǹkan kí nǹkan báyìí mo fara mọ́ sá ohun tí n bá ti fún ẹ fún mi ní ìṣẹ́jú àyà. ẹ ṣe ẹ ṣe sá ẹ ṣe ọjà ni ẹ wọn fẹ́ fún wa lójú lẹ́nìtì ọmọ kan tó ń pè lẹ́nìtì. ilé aláàánú anything ilé aláàánú ṣé o lè sọ nǹkan tó fẹ́ ní bóyá fried rice bóyá shawarma bóyá pizza ilé aláàánú á fún wa ní gbogbo nǹkan tá a fẹ́ lóyún anything. wọ́n rò pé àti olúwa ilé aláàánú dùn ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ yà sá. jollof rice pẹ̀lú ògùnfe. ẹ tó wà lọ́wọ́ yìí. ẹ jẹun. rárá èmi lèmi béèrè fún jollof rice àti ògúnfe òun ló béèrè fún anything títí ẹni ẹ tèmi rè. mo mọ ìwọ gbà lọ́wọ́ mi. ṣé bí bàbá aláàánú náà pè yín ẹlẹ́mọ̀ ẹ tún wá fẹ́ fún mi yẹn ẹ fún mi ní nǹkan tí mo béèrè. ohun tó rọ̀ mọ́ kádàrá àti àyànmọ́ ẹ̀ òun rèé. ẹ má fún mi ní nǹkan tó yàn mọ́ kádàrá àti àyànmọ́ mi ẹ má fún mi ẹ fún mi ní nǹkan tèmi béèrè fún. gbà lọ́wọ́. rárá ẹ má fún mi níyẹn ẹ fún mi lélẹ́yìí ẹ má fún mi. òun béèrè anything èmi béèrè láìsà tó gúnfẹ ni ẹ jẹ́ kí mi jẹ ẹ fún un anything. ẹ má bínú sáà ẹ má bínú. gbà anything ẹ fún un anything gbà anything. Ọlọ́run àdúró sí mi o Ọlọ́run kékeré lọ́dọ̀ọ́nù kò ní ẹyin tí àánú yóò ní fọ́. Jẹ́ kó mú mi. Ọba tí àwọn Kristẹni máa sọ pé pọ̀ nípa àti agbára lè lábùkàn lẹ́kọ̀ọ́kan nípa àfọ̀dọ̀ ẹnì kan gbogbo nǹkan tó ní kí n ṣe ni mo ti ṣe wàdúrà tó ní kí n gbà mo ti gbà wọ́n dẹ́ni kí n tọrọ nǹkan tí n bá fẹ́ lọ́dọ̀ wọ Ọlọ́run nǹkan ẹyọ kan péré náà ni mo fẹ́ kó ṣe fún mi wọ́n á fẹ́ kó ṣe àwọn nǹkan yìí fún mi wọlá ilé rẹ tí wọ́n ń pè ní Kaaba wọlá ànábì rẹ Muhammad sallallahu alayhi wa sallam wọlá gbogbo ànábì rẹ látòrí Adam lórí Jésù Isa alayhi salatu wa salam mo fẹ́ kó ṣe nǹkan tí mo fẹ́ tọrọ lọ́wọ́ wọn náà tí mo bá wá tọrọ ẹ̀ mo fẹ́ kó wo àánú rẹ bó ṣe pọ̀ tó kó fi dárí ẹ̀ṣẹ̀ mi jì mí mo ti rí i lọ́kàn ara mi pé nǹkan ò lè bẹ́tà fún mi pẹ̀lú gbogbo nǹkan tó ṣe mí tó bá jẹ́ pé lóòótọ́ ìwọ nìkan lọ lọ́hùn tí gbogbo àwọn èèyàn wá káàkiri tó bá jẹ́ pé lóòótọ́ ìwọ ni Ọlọ́run tí àwọn Kristẹni ń pè nílé ìjọsìn wọn tó bá jẹ́ pé lóòótọ́ ìwọ náà lọ́run táwọn onífá máa ń sọ pé ó wà ń bí kan tó ń ṣaláṣẹ lórí gbogbo àwọn òrìṣà tó bá jẹ́ pé lóòótọ́ ìwọ lọ́run aláàtàwà mùsùlùmí lọ máa ń pè mo fẹ́ kó ṣe nǹkan tí mo fẹ́ tọrọ lọ́wọ́ ẹ̀ èmi Ìyọlá ọmọ Babájídé ò fẹ́ kankan lọ́wọ́ ẹ̀ o ju pé kó pa mí lọ ìyà yìí ti tó mi ìgbà kó pa mí ṣùgbọ́n jọ dáríjì mi táyé yóò bá sọ mi jẹ́ kí n dọ́run ní dáadáa kí n pàdé ẹ ní dáadáa báyìí kí n jìyà láyé mi báyìí tó kí n tún wá lọ jìyà lọ́run nítorí pé mi ò fẹ́ ṣe ẹ látijọ́ ẹni mi ṣe para mi wọ́n ní ẹ̀ṣẹ̀ ní suicide ẹ̀ṣẹ̀ ní kéèyàn parẹ́ olúwa mi ò para mi ṣùgbọ́n mo tọrọ lọ́wọ́ ẹ̀ àdúrà tó ní kí n ṣe síwájú ẹ̀ mo ti ṣe mo tọrọ lọ́wọ́ ẹ̀ kò pa mí. Allahu akbar Allahu akbar Allahu akbar kabira Allahu akbar kabira la ilaha illallah Muhammad rasulullah sallallahu alayhi wa sallam. ẹ rí ìṣípayá tẹ́ ẹ rí o
ṣe wá rí ìtẹ́ wa sọ gbẹ̀yìn inú ẹ̀. Tí mo ná gbóúnjẹ fẹ́mi àtàbúrò mi. Ibi tí mò ń lọ nù. Níbi tẹ́ ẹ ti da ẹrù sí kòtò gan-an. Allahu Akbar. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Kábíyèsí rẹ̀ ọlọ́run. Kábíyèsí ọlọ́run. Ṣé rí oúnjẹ tán gbé fún yín? Tẹ́ ẹ ná gbé kan fábúrò yín. Àtàbúrò mi ẹ pọ̀ ní. Tẹ́ ẹ wo pé òun upgrade oúnjẹ ńlá ni. Tẹ́ ẹ wo pé àbúrò lẹ́yìn òsè máa wá jẹ bisikí. Tẹ́ ẹ tó bá yẹ pé ṣe lẹ gbà á bẹ́ẹ̀ tẹ́yìn jẹ bisikí ò ní. Gẹ́gẹ́ bí àgbà tẹ́ gbà pé àgbà náà ní máa gbà. Tẹ́ ẹ wo pé yóò ṣe wá jẹ́wọ́ náà gbélé fún. Táwa gbélé fún mi. Níbi tẹ́ ẹ ti gbà ilẹ̀ ti yí kádàrá yín padà. Ọjọ́ náà ni òun ti gba àgbà lọ́wọ́ yín tẹ́yìn ti dàbúrò. Àbúrò mi lòun. Bẹ́ẹ̀ ni àbúrò yín ni kò yẹ kẹ́yìn gbà á. Ṣé rí àgbà tó wá gbà ẹ ibi tó lọ ń lóun ó ga dé láyé ló ti mọ̀. Kò ní ga jù báyìí lọ. Ṣé wàá rí tòun ti bí ó ṣe ní ga jù báyìí lọ. Ọ́ndà ẹlẹ́yìn ó wà. Kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe tó ẹ̀yìn abẹ́ ẹ̀ máa jẹ lábẹ́ ẹ̀ máa rákú bẹ́ẹ̀. Ó náà rí ṣe má dẹ̀ wà lábẹ́ láì rí ṣe tiẹ̀. Ebi tó máa dé láyé ló ti dé òun. Ṣẹ́rí tó bá jẹ́ pé ẹ̀gbá ni ẹ̀yin lẹ́yìn ó ga. Ṣẹ́rí gíga tiyín ní ó fa òun sókè. Tí ó máa ń pé this is my brother. This is my elderly brother. Tẹ́ máa ní go and wash my car for me. Bẹ́ẹ̀ ṣe máa sọ òyìnbó fún nìyẹn. Ẹ̀yin lẹ́yìn ò bá ga tẹ́ ẹ̀ bá wá fà sókè. Àfáàní ẹlẹ́kẹ̀tì mẹ́ ṣe rí àwọn àlá tẹ́ máa ń lá tẹ́ ní ẹ máa. Àlá ní kọ̀ọ̀kan mo lè jókòó kí n máa rí. Ẹ máa lo ọlá lórí ìjókòó. Àfà mo máa ń lo ọlá mo máa ń lo dáúlà tó tóbi gan ní sáà. Àfà ẹ wò kì í ṣe tí n bá sùn o kì í ṣe pé mo ń lálàá o ìgbà míì tí n bá sùn mo máa ń rí bí ìran ni kò ń ṣe bí àlá. Àfà tí máa jókòó bóyá mo díjú ìgbà míì mo máa ń lajú lẹ̀ báyìí máa rí kò ń ṣe pé mo ń rí nìkan mo máa ń fìlè ẹ̀ bíi pé ó ṣẹlẹ̀ gangan ni ìran. Àfà nígbà míì láàrin ọjọ́ méjì síra wọn mo máa ń travel ìlú méjì mo lè ní mo kúrò ní Amẹ́ríkà lọ sí China nínú plane tèmi fúnra mi. Ìmọ̀ bọ́rọ̀ mi ṣe rí bẹ́ẹ̀ tí mo fi wá tí mo ń lo ìṣẹ̀mí ńlá yẹn dáadáa yẹn nínú òṣì tí mo wà. Ṣé rí gbogbo nǹkan tẹ́ ẹ rí pátá lójú oorun gbogbo nǹkan tẹ́ ẹ bá máa lò lójú ayé ni. Oúnjẹ ọjọ́ kìíní àná ló padà yí padà o. Gbogbo ìṣẹ̀mí tẹ́ ẹ bá máa lò nù ẹni táyé ò bá máa rí kán máa fọlá yín tọrọ gbogbo ọ̀nà ó níyìn. Àmọ́ ìkánjú ni ẹjẹ́ máa ní sùúrù. Ṣé rí ọba tó dálé ayé kò sí nǹkan tá a lè ṣe lẹ́yìn ẹ̀. Òun ló lẹ̀mí, òun ló lówó, òun ló lọ́lá, òun ló nípò, òun ló lárísìkí, òun ló ní tá a fẹ́ jẹ́, òun ló ní tá a ní jẹ́, òun náà ló ní dúdú ló ní funfun. Ẹ wá wo ohun tó wá padà já sí ẹjẹ́ àgbà fún Ọlọ́run làwọn bàbá fi máa ń kọrin pé ká gbà fọ́lọ́run nísinmi o. Kàgbà fọ́lọ́hun nísinmi kádàrá ò ṣe kọ́lá ìgbà kàgbà fọ́lọ́hun nísinmi. Lálùkùránì fi ní máa kánà yùrí ìdúlẹ̀ àjíláta àjálínà láwọn fi àmọ́ nẹ́sà òlìmọ̀nù rí dùn ó ní fún màjálínà làwọn já nàmà yẹ̀sílá màdìmọ́ màmàdì òòrà ó ní máa kánà yùrí ìdúlẹ̀ ó ní kí ló ń kàn yín lójú. Àjálínà là ó fi àmọ́ nẹ́sà oúnjẹ bá kánjú ẹ̀ mọ̀ kó lè dá wa lálẹ́ sí i lọ́rùn ni ó ní wà má ní àròdàlà àkàràtà ẹ lọ nígbàgbọ́ lọ́jọ́ kan ń bọ̀ tí ó jọjọ́ gbẹ̀yìn. Wọ̀sàyà àlà àṣàyà àwọn owó mọ̀mìnì ẹ tó bá lè nígbàgbọ́ wọ́wọ́ mọ̀mìnì àwọn èèyàn là á pè mọ̀mìnì òdodo. Èyí yóò máa jẹ́kọ̀ọ́ ṣé wàá rí tó wá ṣẹlẹ̀ yìí gangan báyìí tí mi bá ní tàn yín Ọlọ́run nìkan ló lè yí padà. Tó bá wọ Ọlọ́run tó bá kan tí ò dáa fún yàn ńgbà míì á yí padà tó bá dẹ̀ wù ńgbà míì alóhùn ò ní yí padà àmẹ́ni tó bá ti fọwọ́ gún idà rẹ̀ lójú Ọlọ́run á máa jẹ́wọ́ rẹ̀.
kúlì kàmá ùrídù àkúnlẹ̀ kàkàmá tùrídù bí tí mo fi yín sí oúnjẹ bá ti yẹ̀ ń bẹ̀ ó lé díẹ̀ o ọlọ́ọ̀lá máa pè ọ́ kò sí ní tẹ́ fẹ́ ṣe o. àfà àmì tí ẹ wá ní ìwà nǹkan ṣíṣe kankan yẹn ṣẹ̀rí láàrin mi àti ọlọ́run ọba tó dá mi ẹ ṣáà ní kí n tọrọ nǹkan kan ní àdúrà tẹ fún mi èmi ti tọrọ nǹkan lọ́wọ́ ọlọ́run mọ̀ èmi náà mọ̀ tí mo tọrọ. ọlọ́run sì bá yín gbà ọlọ́run bá yín gbà ọlọ́run wọlé ní Muhammad yóò jò orí bẹ́ẹ̀. ẹkúnlẹ̀ tó ń sun mọ́ lọ́lọ́ ń jó orí bẹ́ẹ̀. ó yé ọlọ́run ọ̀rọ̀ yẹn yé ọlọ́run. olójú orí bẹ́ẹ̀ alala hawla wala quwwata illa billah. ó ní yálà tí fọ́ súnni ìyàmẹ́ kò lámẹ́ ẹ máa sàmì. dáàmà lámúrú jálámà dáàmà. ìyàgìyà fẹ́lẹ̀ mùsẹ̀kì sínú wáyà. ممدلكم دما كما نفس الأمر علينا سرعتا إنما الأمر علينا الزمن واستجب منا الدعاء كما يا كريم أنت رب الكرماء يا كريم أنت رب الكرماء الله من الله جل لا حول ولا قوة إلا بالله سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله فوق بالي فوق بالي ايش يو رامي mo ti ṣètò mo ti fẹ́ máa lọ ẹ̀gbọ́n mi bọ̀dá mi kí ni náà aráàlú ẹgbà mi bọ̀dá mi ẹgbẹ́ mi ọlọ́kùn mi kú láyé bọ̀dá mi ó yẹ kó jẹ́ mi ọlọ́run dára tàbí ó gbà mí láyé. Let the rite of awakening begin. Àṣẹbọ, àwa ṣẹbọ káyé yẹ wá. Àjànàkú kọjá mórí kan fìrí o èmi ìdíyẹmí mo pọkàn o. ẹ gbọ́dọ̀ mọ ọmọ oyè kankan wọ ìlú. bí pálásì ṣe tóbi tó ṣẹ́yìn kan lọ bá ní. mo fẹ́ béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ yín. ṣé kìí ṣe lórí fídíò. kò sọ anything. Maybe because he has nothing to say. èmi àti ẹ a lè jọ pín ọ̀kọ̀ọ̀kan náà fẹ́. ọjọ́ báwo lẹ ṣe máa gé ìkọnú ẹsẹ̀ àtọwọ́ ní living room. Your hands on your head. kí ló dé tẹ́yìn èèyàn máa ń gbé kẹ̀kẹ́ ṣáájú ẹ̀. ó máa da tẹ́ bá kàn lè ran ọlọ́pàá lọ. kàkà kí n ran ọlọ́pàá lọ́wọ́ ẹ̀yà àwọn ọ̀gbẹ́ni mi ni. They want him quiet. No, bàbá mi sọ. Mo ní láti lù right now. Ta ni ẹ gangan? Báwo la ṣe lè mú dàpsìn? Ṣé o sì ní ìyá láyé? Sorry, rebel.